àwọn ni wọ́n dààmú yín. àwọn community àdúgbò. ní pé kí nìyẹn. pé ń fẹ́ Ọlọ́sùn bí ń sì fọlódìsá. ok ṣe rẹ́ǹtì lé síbí báyìí ni. mo kọ́ lè mi fúnra mi ní ẹ̀sìn bá mi. ọ̀dọ̀ náà bí ń ṣe ara lé ìgbésẹ̀ wa kálẹ̀ o ẹ fi dídá àsìkò yìí o níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. ẹ rí fọ́nrán tí mo jù láàárọ̀ lórí ọ̀rọ̀ ìyá Ọlọ́sùn èyí tẹ́ ń wò lórí fọ́nrán wa yẹn. iṣẹ́ ìdìjà náà rí o iṣẹ́ ìdìjà ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí ẹ farabalẹ̀ kí ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí gbogbo bó ṣe ṣẹlẹ̀ ìyá ẹ ti ṣàlàyé àwọn oníṣẹ̀ṣe ti dìde o. Yes, ẹ jẹ́ kí ló kí ni mò ń wo bọ̀ lọ́wọ́ ni. Àwọn oníṣẹ̀ṣe ti dìde. Wọ́n ti dìde torí pé fún kí ni ìyà ò gbọ́dọ̀ jẹ ìyá yìí. Kò dẹ̀ gbọ́dọ̀ máa lọ bí eléyìí. Gbogbo ohun tá a rí tó ṣẹlẹ̀ gbogbo eléyìí ò gbọ́dọ̀ máa lọ. Àwọn òsínwín àfáà ìlú Ìlọrin. Àwọn ọmọ àlè tí wọ́n wà ní ìlú Ìlọrin. Yes, àwọn ọmọ Fúlàní tó wà nínú Ìlọrin tó ń dá àwọn ènìyàn wa láàmú. Ìyá Ọlọ́sùn jẹ́jẹ́ ẹ̀ ló ń ṣe tiẹ̀. Ìjọ tí inú bá ń run ọmọ yín tí nǹkan bá ń ṣe ọmọ yẹn ẹ gbé wá sọ́dọ̀ ìyá. Ìyá já ewé ajẹ́ ìbò á fún wọn ara yá. Ó wá di pé ẹyẹlé onílé bẹ́yẹlé jẹ́ ó bẹ́ onílé mu. Ó wá dọjọ́ ikú ẹyẹlé ń yẹra. Ẹ jẹ́ kí ìyá lọ tán ẹ ti wá fi ohùn sílẹ̀. Ẹ jẹ́ kí ìyá lọ lé ọdún kó tó dé ó wá bá ilé ní òfo ẹ ti dáná sun lé. Who does that? Ta ló ń ṣerú eléyìí? Ẹ̀yin ènìyàn mi ò ní fẹ́ ká fẹ́ lójújù. Mo fẹ́ kẹ́ jẹ́ ká kọ́kọ́ ká lọ wo gbogbo bí àwọn ìyá ṣe ṣe àlàyé nínú ọ̀rọ̀ yìí. Ìyá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nítorí pé àwọn oníṣẹ̀ṣe wọ́n ti yarí o. Àwọn oníṣẹ̀ṣe ti yarí. Àwọn oníṣẹ̀ṣe káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n ti dìde lórí ọ̀rọ̀ yìí torí wọn ò gbọ́dọ̀ dákẹ́ kán máa wò kírú eléyìí torí àwọn mẹ́ni tó kàn tìyá ẹ̀ ló kàn léèní àwọn mẹ́ni tí ó máa kàn ní ọ̀la òun náà ṣe dìde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ jẹ́ ká lọ sí ìlú Ìlọrin. Àwọn community àdúgbò. ní pé kí nìyẹn. pé ń fẹ́ Ọlọ́sùn bí ń sì fọlódìsá. ok ṣe rẹ́ǹtì lé síbí báyìí ni. mo kọ́ lè mi fúnra mi ní ẹ̀sìn bá mi ni. ok má bínú ṣe ra léyìí gangan ní abẹ́yìn lẹ́kọ́ láti pilẹ̀. mo kọ́ láti pilẹ̀ ni mo kọ́. ok má bínú ẹ ti kọ́ ilé ní oṣù tó bí oṣù mélòó. ẹ ti wà níbí báyìí. ok ní gbogbo ogún ọdún ẹ̀wọ̀n àwọn kò ń ṣẹ̀ṣẹ̀ ní gbà yẹn àbí. wọ́n mọ̀ torí wọ́n máa ń rá ẹlòmíì gba kọ́nà rá wọ́n yẹn fẹ́ kéèyàn yókù rí hùn. ok ẹ dákẹ́ má bínú ìyá wa ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí sẹ́yìn náà mo ń gbìyànjú bẹ́ẹ̀ bá wọn kírun ẹwádìí ọ̀sẹ̀ àbẹ́yẹ̀ wá ṣe mọ́ ẹfi tó yẹ ṣe wúwo lẹ́yìn. mi kírun orí òye má bẹ́ẹ̀ ṣe kírun. ok ẹ ṣe gan ìyá mi ẹ jọ̀wọ́ ẹ má bínú gbogbo àjọ oníṣẹ̀ṣe ní Kwara State la wà ní bíbà yìí àsìkò ojú sí ọ̀pọ̀lọpọ̀ ohun tí a bá ní ìletò yìí ọjà àárẹ̀ ọ̀kà fún wa nípa àti wọn gbọ́ kọjá sí pé owó eléyìí ọmọ ṣẹlẹ̀ nílùú yìí kí ló ṣe Ìlọrin ní bíbà àbí báwo ní bíbà ṣe jẹ́ gan. àwọn gbogbo ara àlejò là ń bẹ́ ń bì kìí ṣe wí Ìlọrin gangan ni àwọn gbogbo àlejò là ń kọ́lé síbẹ̀. nínú Ìlọrin náà sì ni bọ̀tí owó àyín tẹ wà tẹ pẹ́ lórí ìbíjà wà níbẹ̀ jẹ́ bí ara ní àti ìlú mìíràn bí àjọ ọ̀tá. ní ẹ̀sìn wáyé o ti tó gún ọdún ẹnìyàn kọ̀ sọ pé ẹ̀sìn wà ń bíbà yẹn gbà yẹn àmọ́ lẹ́yìn pé kan bá wọn fi oníṣẹ̀ṣe ṣùgbọ́n tí orí bá ń fún wọn tí inú bá ń wọ́n ó dà pé ẹ máa ń fún wọn ní nǹkan gbà yẹn wọ́n sọ pé tó gbá ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ àwọn ọ̀fẹ́ gbà kan yín gbà yẹn àbí. ṣé ẹ bá wọn community ṣe. ń bá wọn ṣe mò ń dáwó ọmọ mi máa ń lọ community ọmọ mi ọkùnrin. ó kẹ́ dákun ẹ má bínú ṣé ó lẹ́sùn kan àbí gbólóhùn àṣọkọ tí wọ́n kọ́ wà bí fọ́ọ̀kọ́ tó wá lé láti pé ní wọ́n dáná sun lẹ́yìn báyìí. kan tó tẹ̀lé wọn á ṣe mẹ́tìnì ní ọwọ́ ní á ní kọ́mọ pè mí wá àwọn ìyá gbogbo àlà ń bẹ ní èèyàn pọ̀ à ń ṣe lọ́wọ́ ní á ní kẹ́ ẹ̀ pè mí wá mo sì tẹ̀lé ọmọ yẹn pé kí wọ́n ní sùúrù mo wá dọ̀hún á ní tí wọ́n pè mí fún tẹ́mi farabalẹ̀ gbọ́ mo ní kí ló ṣẹlẹ̀ pé torí mo múra lé ọdún mi á ní tí mò ń ṣe pé àwọn aláǹfà wá bá àwọn community ló pè mí pé aláǹfà wá bá wọn pé àwọn ìfẹ́ ìṣẹ̀ṣe ìrìn sì fẹ́ Ọlọ́sùn kankan ṣe bẹ́ẹ̀ mi mọ̀ pé Ọlọ́sùn wọn ti lé wọn dànù màá bí tèmi kọ́ níwájú ọlọ́dẹ mú bíi tèmi kọ́ pé tí wọ́n bá fẹ́ àfà gangan nìkan jẹ́ kí a rí mi à ń sẹ́mi ègbọ́ torí àwọn fẹ́ jólé ẹ o tí wọ́n bá ti á jólé ẹ. ṣé ẹ máa ń tọ́sọ yẹn. mo mọ̀ wọ́n
tí wọ́n bá ti jó ọ̀sà àwọn àbígbà lọ wọ́n lè wọ́ ọ̀kọ́lé ni ìyẹn ti ní ọ̀dànù ti ṣé pẹ́. ọ̀rọ̀ àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n ti tó bí ọdún mélòó tẹ́ ti sọ̀rọ̀ yẹn gbẹ̀yìn. akọ́n tó lọ ilé ọdún àfẹ́lẹ́ sọ̀sọ̀. ọ̀kẹ́ já sí pé láìpẹ́ yìí náà ni inú oṣù kọkànlá ni wọ́n sọ wọ́n láwọn ó jó lé yín wọ́n sì padà tó wá jó náà. ara mi balẹ̀. ẹ dákẹ́ mọ́ bínú béèrè àkàfẹ́ bẹ́ẹ̀ pé sígbà tó lè ti wá ṣẹlẹ̀ sí ẹ fẹ́ kó nú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ abẹ́sì. oògùn bá yọ bí ìyá mi fi mí sí ni ìyá mi ló mú lé mi lọ́wọ́. tó túmọ̀ sí pé. ìyá mi torí ìyá mi ní ibodò sàárẹ̀. ok sẹ́yìn ń bá wọn bodò ládùúgbò yìí ni. pé ibodò ìsánlùsì ìyá mi mú lé mi lọ́wọ́. ok kése pé ń bodò ń bíbà yìí kése pé kẹ́ ẹ̀ pa àwọn ọmọ pé káwọn ọmọ bọ̀ wá ṣe ti yín. mi ò kọjá yèyè màyàn rí. ẹ dákọ̀ pẹ̀lú tó wá ṣẹlẹ̀ yìí ǹjẹ́ ṣé bóyá ń gbà ní bí adáyà àwọn bá ṣe wọlé bóyá lè gbìyànjú fi ìṣẹ̀ṣe kalẹ̀ ṣẹ̀ṣẹ̀ láti fi ìṣẹ̀ṣe kalẹ̀ pẹ̀lú jẹ́sí. orí ìṣẹ̀ṣe lẹ́kùn sí ọgbà tìmọ̀ yóò ní dòkú gbogbo àgbáyé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o gbogbo International Council for Ifá Religion gbogbo àjọ oníṣẹ̀ṣe lágbàáyé ẹ dákun gbogbo àjọ olórìṣà gbogbo ìṣọ̀kan oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe gbogbo àgbáyé dákọ̀dé lórí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ yáwá láwa yìí ojú òní ti wà níjẹ̀bi o eléyìí lágbára o èyí ọ̀pọ̀ o èyí pọ̀ o èyí pọ̀ o. ẹ ṣeun ẹ̀yin ènìyàn mi mo kí yín ẹ kú ìfọmọ ènìyàn ṣe mo gba aládùúrà fún ìyá ẹ pé Ọlọ́run á fi òfò ra ẹ̀mí Ọlọ́run á dẹ̀ dá ìkólọ wọn padà lógúnlógún Ọlọ́run á dá ìkólọ wọn padà lọ́gbọ̀nlọ́gbọ̀n ìyá yìí ò ní jẹ yín gbé ìyá yìí ò ní jẹ yín gbé o nítorí pé tinú tòótọ́ lẹ fi ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe àwọn oníṣẹ̀ṣe wọn ń ṣe oníjàgídíjàgan oníṣẹ̀ṣe ò báyàn jà kí ló wá dé tẹ́ ń tẹ̀ wọ́n lójú Ìlọrin yìí ní gbogbo ìgbà tí wọ́n bá mú èèyàn méjì ní Ìlọrin wọ́n bá orí lọ́wọ́ èèyàn abẹ́yàn dá lápàtà ìlú Ìlọrin ló ti ń ṣẹlẹ̀ àbí ẹ̀ràn ti rà mọ́ ní alápàtà ni ìwọ náà sì wọ́n náà ti lọ yẹgi fún àbí irú ẹ̀ mélòó bẹ́ẹ̀ láti rí tó ti ṣẹlẹ̀ nílùú Ìlọrin ẹ wo ìyá Ọlọ́ṣun tìgbà náà lọ́hùn ẹ wo àwọn tó ń lọ bá nídìí omi Iyemọja nílùú Ìlọrin tí wọ́n lọ síbẹ̀ jẹ́jẹ́ tiwọn tó ń dẹ̀ ti ń ṣe ètùtù tó ń ṣe gbogbo tó ti ń ṣe níbẹ̀ látàrí báyé wá ẹ̀yin ẹ wá dé níjọ́ kan nítorí ẹ̀sìn òfò tẹ́ ẹ̀ ń ṣe kiri ẹ̀sìn jàgídíjàgan tẹ́ ẹ̀ ń ṣe nǹkan yín pẹ̀lú àlàáfíà ẹ̀ ń ṣe nǹkan pẹ̀lú àlàáfíà ẹ ṣe tíyìn àwọn ìwé mímọ́ tẹ̀ ń tẹ̀lé wọ̀nyí wọ́n ti sọ pé ká fi ti késárì fún késárì ẹ̀yin mùsùlùmí yìí ní ṣáá ní gbogbo ìgbà ẹ̀yin nìkan lẹ́ ń ṣẹ̀sìn ni àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀ ní rí wọn pẹ̀lú gbogbo rédèrèdè wọ̀nyí wọn ò ní ṣe jàgídíjàgan bíi titi yìí ọ̀rọ̀ rírùn gbogbo oríṣiríṣi rubbish tẹ́ máa ṣe kiri orí ayélujára ẹ̀yin yìí náà ni ẹ̀sìn òfò tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀sìn ránù ẹ̀sìn orí burúkú tẹ́ ń ṣe tẹ́lẹ̀ ń ṣẹ̀sìn ẹ̀ ń ṣẹ̀sìn abẹ́ ẹ̀ ń ṣẹ̀sìn ẹ̀sìn lẹ́ ń ṣe ò kì í ṣẹ̀sìn lẹ́ ń ṣe torí orí burúkú ni bẹ́ẹ̀ ni mo sọ àkàlàmàgbò ló sọ bẹ́ẹ̀ ìtọ́ kì í balẹ̀ kó padà sẹ́nu wọ́n ti dìde sìn gbogbo àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí gbogbo wọn pápátá ni kí ìjọba kan bá wọn fà síta kò tiẹ̀ lọ títì tẹ́ bá gbọ́ nínú ọ̀rọ̀ ìyá yìí ẹ rí i pé ìyá yìí wọ́n mọ̀ wọ́n ìyá yìí mọ àwọn tó ṣiṣẹ́ yìí nítorí pé kó tó di pé ìyá travel ni wọ́n ti ń lé fún kọ̀kọ̀ mọ́ ìyá yìí ni wọ́n ti ń lérí mọ́ ìyá wọ́n ti sọ fún pé wọ́n á dáná sunlé kí ìyá yìí tó travel kó tó lọ sí ilé ọdún ni wọ́n ti sọ fún ìyá yìí pé wọ́n á dáná sunlé ẹ̀ wọ́n dẹ̀ wí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n wí bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ ní ṣe mí mọ́ eléyìí ni àṣemọ yín ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́ àfi kó má sí ìjọba ní orílẹ̀-èdè yẹn mọ́ ni ṣé bọ̀ pé ìjọba wọn náà ìjọba wèrè ni wọ́n ìjọba Nàìjíríà ìjọba wèrè ni ìlú tẹ́fíbọ̀dì ti lè máa ṣe nǹkan tó wù tí ò sẹ́ni tá mú ṣùgbọ́n ní tẹ́lẹ̀ yìí ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má gbà o jẹ́ ń gbọ́ràn jọ ẹ ò gbọ́dọ̀ gbà o gbogbo oníṣẹ̀ṣe ayé ẹ ò gbọ́dọ̀ gbà lórí ọ̀rọ̀ yìí ẹ ò gbọ́dọ̀ gbà ìyá Ọlọ́ṣun ẹ mọ̀ wọ́n ẹ mọ àwọn tó wọ́n wá léfù kọ̀ọ̀kan mọ́ yín àwọn tó wọ́n wá halẹ̀ mọ́ yín tó wọ́n wá lérí mọ́ yín ẹ mọ̀ wọ́n ẹ lọ tọ́ka wọn fún ọlọ́pàá ẹ jẹ́ kí wọ́n fi òfin gbé wọn wọn ò yẹ lẹ́ni tó yẹ kó máa rìn kiri wọn ò yẹ lẹ́ni tó yẹ kó máa rìn lórí ilẹ̀ èèpẹ̀ inú túbú ló yẹ kó wà inú sẹ́ẹ̀
inú àjà ilẹ̀ inú prison ló yẹ wọ́n, ẹranko ni wọ́n, inú igbó lè asínwín ń gbé, òsínwín ènìyàn ni wọ́n, inú igbó la dẹ̀tẹ̀ ń gbé. Nígbà tó jẹ́ pé bàbá wọn tí wọ́n ń sìn tí wọ́n pè ní Ànábì Muhammad, ìwà tó náà ń hù náà lélẹ̀ yìí. Kò sí bẹ́ẹ̀ yẹn bá ṣe títí ìwà tí bàbá yẹn hù lẹ́yìn á máa hù, ìwà tí bàbá wọn ń hù náà lélẹ̀ jàgídíjàgan ni. Nígbà téèyàn ń bò kú sùn kéèyàn lọ máa bò Ọlọ́run gbà mí o, Ọlọ́run máa yẹ kéèyàn ṣe ẹ̀sìn ṣe. Tẹ́ bá dẹ̀ ń bá wọn sọ wọn nígbà, ó wà nínú àlùkùránì tẹ́ ń gbé kiri. Nígbà tí bàbá yín bò kú sùn, bàbá yín bò kú sùn, bàbá yín wọ́n àwọn ms bàbá ní bàbá yín jí pátá pupa. Ṣé rọ ni? Ẹ lọ debunk ẹ lọ́dọ̀ ms kẹ́ ms fọ́ yẹ̀yẹ́ bò gbogbo yín dànù kí wọ́n fọ́ yẹ̀yẹ́ bò yín. Ẹ̀yin rédèrèdè wọ̀nyí ẹ ṣe máa hùwà bí inú Nàìjíríà náà nírú eléyìí ti lè ṣẹlẹ̀. Kéèyàn lọ dáná sun odidi ilé ẹ̀yìn, ẹ mọye dúkìá, gbogbo nǹkan tó dẹ̀ wà nínú ilé ẹ̀ bó ṣe wà, wọ́n ti kọ́kọ́ jí kó, wọ́n ti jalè nínú ilé yẹn o, torí oríṣiríṣi nǹkan ló wà nínú ilé yẹn. Wọ́n nínú ilé yẹn gbogbo nǹkan tó ń jó, wọ́n ní ilé ibi tí wọ́n ṣe fún òòṣà, wọ́n níbẹ̀ ni òjò, àmọye nǹkan tí wọ́n ti jí kó nínú ilé yìí, wọ́n ti jí nǹkan ìyá yẹn kó nínú ilé yẹn. Wọn ò lè sọ pé àwọn ò jalè ńbẹ̀ láwọn àfáà yẹn, ọwọ́ àtẹ̀ wọ́n. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ohun tí a ní ká mú wá nìyẹn. Mo rò pé ẹ ti wo fídíò yẹn tẹ́lẹ̀, ẹ ti bá wa wo eléyìí náà kẹ́ gbọ́ nǹkan tí ìyá olóòṣà sọ, ẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe ṣẹlẹ̀ gan òun ló wà nínú fọ́nrán yìí. Ẹ̀yin ènìyàn wa, mo kí yín lógúnlógún, mo kí yín lọ́gbọ̀lọ́gbọ̀. Bí ọ̀rọ̀ yín bá ṣe ń lọ, mi ò ní jẹ́ kó jìnnà mọ́ etí yín, a máa mú wá fún yín ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Bẹ́ẹ̀ ni mo sọ, bó ṣe rí nìyẹn o. Mo kí wa, èmi ọmọ yín ni, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín tòótọ́, Akalamago TV, àjọra wa lójú o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ń share ètò, mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń drop comment, gbogbo ẹ̀ka pátá la rí, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹni fọwọ́ yín gbọ́mọ sí, ní rí jù báyìí lọ. Thank you all. God bless.